Ó jẹ́ ayọ̀ mi láti tún wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá wa lọ ní gbogbo ìgbà lórí ètò yìí. A ti ń sọ̀rọ̀ láti ìjẹ́ẹ̀dógún lórí kíkún fún ẹ̀mí mímọ́. Nípa oore ọ̀fẹ́ Kristi, a ti jọ bára wa sọ pé ènìyàn kò lè kún fún ẹ̀mí mímọ́ kó tó kún fún ọtí, yóò mú kan ni. Ó sì yé wa pé iṣẹ́ tí ẹ̀mí máa ń ṣe ó lágbára púpọ̀. Àṣẹ Ọlọ́run sì ni pé ká má kún fún ọtí, ṣùgbọ́n ká kún fún ẹ̀mí mímọ́. Àṣẹ tó sì pa yìí kì í ṣe fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan, kì í ṣe fún àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run nìkan, kì í ṣe fún àwọn òṣìṣẹ́ ìjọ nìkan, àti ọmọdé àti àgbà àti ọ̀dọ́ àti ọkùnrin àti obìnrin àti ẹni tó gbéyàwó àti ẹni tí ó ti gbéyàwó, gbogbo wa pátá lọ́lọ́run ń retí pé ká kún fún ẹ̀mí mímọ́. A wá wo àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ṣe láti kún fún ẹ̀mí mímọ́. Nǹkan àkọ́kọ́ ni pé kéèyàn pòǹgbẹ fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́. Nǹkan kejì ó ní pé yàtọ̀ sí pé ká pòǹgbẹ fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́, ó ṣe pàtàkì fún èmi àti yín láti gbàgbọ́ nínú iṣẹ́ ńlá tí ẹ̀mí mímọ́ ń ṣe. Nǹkan kẹta òun náà ni pé ká ní àkókò láti máa béèrè. Nǹkan kẹrin tí a wò òun náà ni pé ká ní èròǹgbà tó tọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́ tá a fẹ́ ni. Kìí ṣe láti sọ á di gbajúgbajà, kìí ṣe fún wa láti gbéra wa ga, kódà bí ti Jòhánù onítẹ̀bọmi pé Kristi yóò máa pọ̀ sí èmi ó sì máa dínkù sí. Èyí lẹ́yìn túmọ̀ sí pé Kristi ni ó gba gbogbo ògo. Ní ìlépa yìí a gbọ́dọ̀ rí dájú pé a yọ̀ǹda ara wa pátápátá fún ìṣàkóso ẹ̀mí mímọ́. A sì gbọ́dọ̀ tún yọ̀ǹda ara wa kúrò nínú ẹ̀ṣẹ̀, ká jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ tá a ti ń dá. Mo sì fẹ́ kó yé wa gbangba pé àtèmi àti yín òun la nílò ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́. Òtítọ́ ọbẹ̀ sí ni pé ó ṣeé ṣe fún èmi àti yín láti jẹ́ ẹni tó kún fún ẹ̀mí mímọ́. Kí ni àbáyọrí kíkún fún ẹ̀mí mímọ́? Òun ni àwọn tá a fẹ́ wò ní ọjọ́ òní. Consequences. Ṣé ẹ rí ẹni tó bá kún fún ẹ̀mí mímọ́? Nǹkan àkọ́kọ́ tí yóò jẹ́ tiẹ̀ ó ní ìgboyà. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 29. Òun ni ẹsẹ̀ Bíbélì tí mo fẹ́ kà fún wa. Bíbélì fi yé wa ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ìpè nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mì tìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé rí èmi àti a kò nílò tálẹ́ǹtì bí agbára ẹ̀mí mímọ́. A kò nílò ọgbọ́n ènìyàn bí agbára ẹ̀mí mímọ́. Ṣé rí àwọn tí wọ́n kójọpọ̀ yìí, ìṣe ni wọ́n gbàdúrà fún agbára ẹ̀mí mímọ́. Ṣé rí níbi tí wọ́n ti gbàdúrà fún agbára ẹ̀mí mímọ́, wọ́n wà láàrin gbogbo inúnibíni àti ìṣelòdì àwọn aláṣẹ àti àwọn alágbára. Ṣùgbọ́n fún wọn láti lè tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run, wọ́n lọ gbàdúrà torí pé ẹ̀rù ń bà wọ́n. Nígbà tí wọ́n gbàdúrà, Bíbélì wípé ibi tí wọ́n ti gbàdúrà yẹn kọ́kọ́ mìtìtì. Bíbélì tún wípé nígbà tí ibi tí wọ́n ti gbàdúrà mìtìtì tán, ohun tó ṣẹlẹ̀ náà ni pé wọ́n wá kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí wọ́n sì kún fún ẹ̀mí mímọ́ yìí, ṣe ni wọ́n fi ìgboyà wàásù ọ̀rọ̀ Ọlọ́run.
Wọ́n lè sọ fún ènìyàn pẹ̀lú ìgboyà pé Jésù nìkan lọ̀nà. Wọ́n lè sọ fún àwọn olórí ẹlẹ́sìn pé ẹ̀sìn yóò mú yín wọná ni. Wọ́n lè sọ fún wọn pé ẹ̀sìn kì í ṣe ọ̀nà àbáyọ. Wọ́n lè fi ìgboyà sọ pé iṣẹ́ ọwọ́ wọn kì í ṣe ọ̀nà àbáyọ. Wọ́n lè fi ìgboyà sọ pé ẹni tí a pa nì, ẹni tí a sin nì, ẹni tó jí dìde nì, òun náà nìkan ni ọ̀nà àbáyọ. Wọ́n lè fi ìgboyà sọ bẹ́ẹ̀. Ǹjẹ́ wọ́n lè fi ìgboyà sọ bẹ́ẹ̀ lónìí? Ẹ wò mí ẹ̀yin ènìyàn Ọlọ́run. Níbikíbi tẹ́ ẹ bá wà, kíkún fún ẹ̀mí mímọ́ ní èrè púpọ̀ nínú. Ó ní èrè gíga nínú. Àbáyọrí rẹ̀ àkọ́kọ́ ni pé ìgboyà yóò dé. Àbáyọrí kejì ó ní pé ìtọ́ni náà yóò tún dé. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 14 òní àjọ wò. Bẹ́ẹ̀ni nítorí iye àwọn tí a ń ṣe àmọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a wà ní ìkóríta láti yàn ẹni tá ó fẹ́. Èyí tó fi ń kọrúkọ lọ bá yàn gbígbẹ́ àdáni kí n fẹ́. Lọ kún fún ẹ̀mí mímọ́. Torí pé yóò tọ́, yóò fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà, yóò kọ́ ọlọ́nà tó rìn, yóò tún fojú rẹ̀ tọ́. Ẹni tí ṣe ẹ̀mí mímọ́, tí ṣe Ọlọ́run ẹ̀mí mímọ́, ó ní agbára tó láti kọ́ wa ní ohun gbogbo, láti rán wa létí ohun gbogbo, láti tọ́ ìṣiṣẹ́ wa. Ṣé a rí kò sì ní ṣì wá darí? Èyí tó fi jókòó tààlà, mo wá rí àwọn ọmọ náà, àwọn ọjọ́ míì, àwọn ọmọkùnrin 4 ni wọ́n jọ lálàpọ̀ nípa àwọn rárábìnrin yẹn, ibi táwọn ti ń fa mi tó ń bá wọn fà á. Òun ló lùrànlọ́ nígbà yìí 4 bá lára kan náà, ta ni wá ń parọ́? Ṣọ́lọ́ ni àbẹ́ṣù? Yóò akọrúkọ rẹ̀ lọ fáwọn wòlíì. Àwọn eléyìí náà wà ní iṣẹ́ kí leléyìí ṣe, tíṣà ní nursery and primary school. Eléyìí tíṣà ní lọ́dọ̀ ìjọba. Eléyìí ilé ìfowópamọ́ ló ti ń ṣiṣẹ́. Eléyìí ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan ló ti ń ṣiṣẹ́. Ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí owó rẹ̀ ó ga ju ti àwọn yòókù lọ. Òun lẹ̀mí ó mú. Wòlíì tó lọ bá gan tó kíní tó kéjì ni ló ń ṣe. Ó nílò ìtọ́ni. Àbí ìwọ ṣàkún fún ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ yóò tọ́, ẹ̀mí mímọ́ yóò darí rẹ, yóò ṣe amọ̀nà rẹ. O ò ní ṣìnà, o ò ní ṣí ọ̀nà gbà. Gbọ́ mi. Ẹ̀mí mímọ́ atọ́nà gidi ni. Àǹfààní àti ṣòwò méjì wá. Wọ́n ti wí fún ọ pé léyìí iye báyìí ni ó mú wá. Wọ́n ti wí fún ọ pé léyìí iye báyìí ni ó mú wá. Wọ́n ti kẹ́ran adarí rẹ pé ètèrè rẹ̀ pọ̀ yẹn ló pé ọ. Ètèrè rẹ̀ pọ̀ yẹn ó lè já kó tó dàkókò ìkórè. Ètèrè rẹ̀ kéré yẹn ó lè máa rí èrè tí ó tó fún ọ ní gbogbo ìgbà. Èmi ò sọ pé ìwọ tó ń gbọ́ mi ò ní ìsìn pé ètèrè rẹ̀ kéré òun ló yẹ kó tẹ̀lé o. Rárá, ní tí mò ń sọ ni pé ẹ̀mí mímọ́ nìkan ló lè ṣàtọ̀nà rẹ̀. Jẹ́ kí ẹ̀mí mímọ́ ṣe kí ni o, kó ṣàtọ̀nà rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ gbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń pè mí, dáàdì ẹ gbàdúrà fún mi kọ́nà mi ó là. Ó wù mí láti gbàdúrà fún yín. Màá sì gbàdúrà fún yín ní tòótọ́. Ṣùgbọ́n wọ́n fúnra rẹ̀ ló ń tọ ọ̀nà tí kò yẹ kó tọ̀. Ọ̀nà àbáyọ sọ̀rọ̀ rẹ̀ ó sì ní pé kó tẹ̀lé ìtọ́ni ẹ̀mí mímọ́. Ìwọ tó bá ti kún fún ẹ̀mí mímọ́ kò lè tọ́. Mo pí pé ẹ̀mí mímọ́ nǹkan àkọ́kọ́ tó ń ṣe ni pé ó ń fún wa ní ìgboyà. Nǹkan kejì tó ń ṣe ni pé ó ń tọ́ wa sọ́nà, ó ń fún wa ní ìlànà tá ó tẹ̀lé. Ìkẹta tẹ̀mí mọ́, ẹni tó bá kún fún ẹ̀mí mímọ́ yóò ní òye ọ̀rọ̀ Ọlọ́run.
Jòhánù kìíní orí kejì. Jòhánù kìíní orí kejì ẹsẹ̀ 17. Bíbélì kọ́ wa níbẹ̀ pé ṣùgbọ́n ìfòróróyàn tí ẹ̀yin ti gbà lọ́wọ́ rẹ̀ ó ń gbé inú yín, ẹ̀yin kò sì ní pé ẹnìkan ń kọ́ yín, ṣùgbọ́n ìfòróróyàn náà ń kọ́ yín ní ohun gbogbo tí ó jẹ́ òtítọ́, tí kìí sì ṣe iṣẹ́ èké, àní gẹ́gẹ́ bí ó ti kọ́ yín ẹ máa gbé inú rẹ̀. Ṣé ẹ rí tí ẹ̀mí mímọ́ máa ń ṣe? Wọ́n ní pé yóò kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Sórí èyí tẹ́nìkan fi lóun fẹ́ bọ́ gbàdúrà kó mú mílíọ̀nù 2 wá, òun fẹ́ bọ́ gbàwẹ̀ àtàdúrà ọjọ́ 21, ẹ̀mọ́ yóò kọ́ ní tó yẹ kó o ṣe, bó kówó fún un, má jẹ́ ń parọ́ fún ọ, yóò máa fi mu mílíkì ni, kò sì ní mú nírọ̀lẹ́, àárọ̀ ni ó ti mú. Ẹ̀mọ́ yóò kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yóò yí ọ tó bá wo ọ̀rọ̀ Ọlọ́run. Ó rí àwọn ìjìnlẹ̀, ó rí àwọn ohun tí ó ràn ọ́ lọ́wọ́, ó rí àwọn ohun tí ó ràn ọ́ lọ́wọ́ láti ran ẹlòmíì lọ́wọ́, ó rí àwọn ìṣíníyè tó jẹ́ tòtítọ́, ó rí àwọn ìdarí tó péye. Jẹ́ kí n tún sọ fún ọ bàbá màmá wípé ẹ̀mí mímọ́ olùkọ́ òdodo ni, yóò kọ́ ọ ní ọ̀rọ̀ Ọlọ́run gidigidi. Bó bá ṣe ń ka ọ̀rọ̀ Ọlọ́run yẹn kò ní dàrú. Ṣórí ẹran ara kò lè ní òye ohun ti Ọlọ́run, ẹran ara kò lè ní òye ohun ti ẹ̀mí, ṣùgbọ́n ohun tó lè jẹ́ kó o ní òye ohun ti ẹ̀mí ó ní pé kó o kún fún ẹ̀mí mímọ́. Bàbá kún fún ẹ̀mí mímọ́, yóò fún ọ ní ìgboyà. Kún fún ẹ̀mí mímọ́ yóò tọ́ ọ sọ́nà. Kún fún ẹ̀mí mímọ́ yóò fún ọ lóye òye ọ̀rọ̀ Ọlọ́run. Kún fún ẹ̀mí mímọ́ yóò ràn ọ́ lọ́wọ́ láti jíhìnrere Kristi. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àlà ń wàásù ìhìnrere tí kò ran ẹnìkankan lọ́wọ́. Ìdí táwọn ìhìnrere táwọn wàásù tí kò fi ran ẹnikẹ́ni lọ́wọ́ ni pé a ò kún fún ẹ̀mí mímọ́. Ẹ padà síwé Lúùkù tí mo kà nípa Jòhánù yẹn orí kìíní. Ẹni náà wo ẹsẹ̀ 15 àti 16 rẹ̀. Ẹsẹ̀ 15 àti 16 rẹ̀. Ó nítorí òun ó pọ̀ níwájú Olúwa, kì yóò sì mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle, yóò sì kún fún ẹ̀mí mímọ́ àní láti inú ìyá rẹ̀ wá. Ẹ wá wo nígbà tó bá kún fún ẹ̀mí mímọ́ yẹn, ẹ wo àbáyọrí rẹ̀. Òun ó sì pa pípọ̀ dà nínú àwọn ọmọ Ísírẹ́lì sí Olúwa Ọlọ́run wọn. Àwọn ọmọ Ísírẹ́lì tó ti kẹ̀yìn dá Ọlọ́run, àwọn tó ti wọnú ìbọ̀rìṣà lọ, àwọn ọmọ Ísírẹ́lì tó ti wọnú àìwà bí Ọlọ́run lọ, àwọn ọmọ Ísírẹ́lì tó yẹ pé wọ́n ti lọ darapọ̀ mọ́ Báálì, wọ́n ti lọ darapọ̀ mọ́ Mámónì. Ẹ wò nígbà tí Jòhánù onítẹ̀bọmi ń wàásù, níṣe ni wọ́n yí padà. Ìwọ náà lè yí padà. Ìwọ náà Ọlọ́run lè lò ọ́ láti yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn padà. Ọlọ́run lè lò ọ́ láti yí ayé ọ̀pọ̀lọpọ̀ padà. Ọlọ́run lè lò ọ́ láti rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sókè. Ohun tó o nílò náà ni pé kó o kún fún ẹ̀mí mímọ́. Tó o bá ti kún fún ẹ̀mí mímọ́, o ò lè ràn yàn kankan lọ́wọ́. O ò lè jẹ́ ẹni tó lè yí ẹnikẹ́ni padà. Ṣùgbọ́n tó o bá kún fún ẹ̀mí mímọ́, àwọn àna rẹ̀ wọ́n yí padà. Àwọn tó wà ní ilé bàbá rẹ̀ wọ́n yí padà. Àwọn aláìgbàgbọ́ àtàwọn abọ̀rìṣà tẹ́jọjọ́ rẹ̀ wọ́n yí padà. Àwọn tí wọ́n gbàgbọ́ tún pẹ̀lú tó yẹ pé ìgbàgbọ́ wọn kò mọ́kún tó wọ́n yí padà. Jẹ́ kí n sọ fún ọ pé irinṣẹ́ ìyípadà ni ọ́ tó o bá lè kún fún ẹ̀mí mímọ́. Torí pé Ọlọ́run fẹ́ lò ọ́ láti yí ọ̀pọ̀lọpọ̀ padà. Ó kàn nílò láti kún fún ẹ̀mí mímọ́ ni. Ó
kàn nílò láti kún fún ẹ̀mí Ọlọ́run ni. Nígbà tí àwọn ọmọ lẹ́yìn tí wọ́n kún fún ẹ̀mí mímọ́, jẹ́ mọ̀ pé èèyàn 3,000 wọ́n sì yí padà lọ́jọ́ kan. Nígbà tó tún kún fún ẹ̀mí mímọ́, èèyàn 5,000 tún ṣe ìtẹ̀bọmi lọ́jọ́ kan. Gbọ́, wọ́n tún kún fún ẹ̀mí mímọ́, ọkùnrin yẹn tọrọ owó lọ́wọ́ wọn, ó ní wúrà òun fàdákà mi kò ní, ó ní ṣùgbọ́n èyí tí mo ní mo fi fún ọ, pẹ̀lú orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Jẹ́ kí n sọ fún ọ wípé níbi tí àwọn ènìyàn ti kún fún ẹ̀mí mímọ́, ayé àwọn tó wà láyìíká wọn máa yí padà ni. Ẹni tó kún fún ẹ̀mí mímọ́ kò ní dàbí ayé, àwọn ayé ni wọ́n máa yí padà sọ́lọ́run, wọ́n wà máa dàbí ẹni tó kún fún ẹ̀mí mímọ́. Torí pé òun náà dàbí Jésù. Ó kún fún ẹ̀mí mímọ́ ló fi jẹ́ pé ìwọ ló ń kọ́ táyé ń ṣe. Onígbàgbọ́ ni ọ́ ọkùnrin, òun lo yẹtí. Onígbàgbọ́ ni ọ́ ọkùnrin, òun dirun orí. Ayé ò kọ́ nǹkan kan lọ́wọ́ rẹ, ìwọ ló ń kọ́ nǹkan lọ́wọ́ wọn. Nígbà tó jẹ́ pé asán òfìfo ni ọ́, òkun kankan, òkun fún ẹ̀mí mímọ́. Bíbélì pè wá níjà ká má ṣe kún fún ọtí wáìnì ní ètí rúdurùdu gbé wá. Ó ní ká kún fún ẹ̀mí mímọ́. Ọlọ́run fẹ́ kó kún fún ẹ̀mí mímọ́. Lówùúrọ̀ kún fún ẹ̀mí mímọ́. Lọ́sàn-án kún fún ẹ̀mí mímọ́. Lálẹ́ kún fún ẹ̀mí mímọ́. Jẹ́ kí wọ́n lè sọ pé ẹlẹ́mìí Ọlọ́run ni. Ìtumọ̀ kíkún fún ẹ̀mí mímọ́ ni pé ẹ̀mí mímọ́ ló ń darí rẹ̀. Èrè kíkún fún ẹ̀mí mímọ́ ni pé yóò fún ọ ní ìgboyà. Ọlọ́run lò ọ́ láti yí àwọn ènìyàn padà. Jẹ́ kí n sọ fún ọ lẹ́ẹ̀kan sí i, kún fún ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n o, kó o tó lè kún fún ẹ̀mí mímọ́, o gbọ́dọ̀ kọ́kọ́ ní ẹ̀mí mímọ́. Nǹkan ẹyọ kan ló sì máa jẹ́ kí èèyàn ní ẹ̀mí mímọ́ nínú. Èèyàn gbọ́dọ̀ ní Jésù lólùgbàlà. Ẹni tí ò bá ti gba Jésù, ẹ̀mí mímọ́ kò lè wọnú rẹ̀. Ò bá máa ranjú kó máa kọrin, kó máa jà, kó máa forí gúnlẹ̀. Ẹ̀mí mímọ́ wá náà mi lọ. Ẹ̀mí mímọ́ tó o bá ti ní Jésù lọ́kàn rẹ̀, ẹ̀mí mímọ́ ò lè wọnú rẹ̀. Tó o bá ti ní Jésù o, ẹ̀mí mímọ́ yóò wọlé. Tó o bá ti ní Jésù o, ẹ̀mí mímọ́ tó bá ti wọnú rẹ̀ tó ń gbé nínú rẹ̀, tó o bá ti ní Jésù yóò tún ṣèdìdì rẹ̀. Mo pè ọ́ níjà bàbá, mo pè ọ́ níjà màmá, mo pè ọ́ níjà arákùnrin àtàrábìnrin, ṣé o ti gba Jésù? Kì í kàn ṣe pé tó o bá ti ní Jésù, Bíbélì wípé ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Tó o bá ti ní Jésù, Bíbélì wípé ọ̀run àpáàdì ló lọ, ò ní rí ìjọba Ọlọ́run. Tó o bá ti ní Jésù, Bíbélì wípé ò ní ìrètí. Tó o bá ti ní Jésù, ò lè ní ìdánilójú. Ṣùgbọ́n tó bá ní Jésù, yóò rí ìdáríjì gbà, yóò rí ìrètí gbà, yóò rí ìdánilójú gbà, yóò rí ìgbàlà gbà, yóò wọ ìjọba ọ̀run, yóò ní ìyè àìnípẹ̀kun. Torí pé Jésù wípé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Ṣé wàá rẹ̀ tó bá ti ní Jésù yẹn, ẹ̀mí mọ́ wà wọnú rẹ̀. Òun tàn ló wá ní àǹfààní kẹ́mọ́ kúnnú rẹ̀. Ṣé ó gba Jésù lónìí? Tẹ́rí rẹ̀ bá níbi tó wà, gba Jésù lólùgbàlà lónìí. Wípé Jésù ọmọ Ọlọ́run, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Nítorí ẹ̀ṣẹ̀ mi mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ìwọ kú, a sin ọ́, ó sì jí dìde nítorí mi. Jésù ọmọ Ọlọ́run, mo gbà ọ́ lólùgbàlà lónìí. Jésù ọmọ Ọlọ́run, mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísìn àtàjíǹde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan ṣoṣo sí ìjọba ọ̀run. Jésù mo dúpẹ́
torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Ṣé o ti pe Jésù sọ́kàn rẹ? Mo fẹ́ kí ẹ kú oríire. Ìwọ náà wá máa pòǹgbẹ láti kún fún ẹ̀mí mímọ́. Ìwọ náà wá máa béèrè. Ìwọ náà yọ̀ǹda ara rẹ pé Olúwa, mo fẹ́ kó lò mí. Torí pé tẹ́mi mọ́ bá kúnnú rẹ, ó ní ìgboyà, ó ní òye ọ̀rọ̀ Ọlọ́run, ó ní ìtọ́ni, ó ní ìdarí látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá, ó ní àǹfààní láti lè yí àwọn ènìyàn padà, torí pé Ọlọ́run yóò lò ọ́ láti yí àwọn ènìyàn padà. Ẹ má gbàgbé o pé lọ́jọ́ 3 nínú oṣù 4, ọjọ́ Good Friday ní New Manor Baptist Church, Penton Rise Event Center ní Housing Roundabout ní Bódìjà. Ibẹ̀ láti fún àwọn ènìyàn ní Bíbélì láago 12 sáago 2 ní New Manor Baptist Church, Penton Rise Event Center ní Bódìjà ní Housing láago 12 sáago 2 ní a ó pín Bíbélì òyìnbó àti Yorùbá. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti forúkọ sílẹ̀ fún Bíbélì ọ̀hún ní New Manor Baptist Church ní Penton Rise Event Center. Àwọn nọ́mbà wa ní 070-3808-5652 àti 070-8768-2122 àti 070-5530-7492. Gbogbo àwọn nọ́mbà yìí náà ti fi sójú móhùnmáwòrán. Èyí tó kẹ́yìn tí mo pè yẹn 070-5530-7492 òun ni WhatsApp wa. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá